mọ́ ìgbésí rí pé irun yìí gangan ní ìsìjábà ó ti ẹ mọ́ sọ̀dẹ̀bọ̀ mọ́ mi ní orí ẹ understand kìí ṣe kóhun gangan ní ìsìjábà ìbádà ni ìbádà ló padà dì í mo fi sin lọ́hùn wọ́n yàtọ̀ fún ìsìjábà tòkè yàn sọ̀rọ̀ lẹ́ báyìí kò takò sílámù káwọn kankan lórí tó o bá ti lọ ṣe dírẹ́dì pípé bóyá òun náà ń kún òun náà ń ṣe bàbà tí ó sì dọ̀tí tó ń fọ́ bọ́ọ̀lù yá má lè jẹ́lẹ̀ àwọn tí máa ti wẹ̀ mí máa ń wọ́n jẹ́ nìkan tó máa ń mọ́ anytime. ẹ bá yọ fìlà bá lè fẹ́ rí. kò sí bá kẹ́kẹ́ sí ilé ẹyọ fìlà ní. abẹ́yọ ẹja rí. ẹyọ fìlà. àmì ò lè yọ. àfàìrìn jìnnà ní àwòrí abúkẹ́ ọ̀kẹ́rẹ́ o. bẹ́ẹ̀ làwọn Yorùbá pàápàá àwọn tó jẹ́ mùsùlùmí a máa sọ pé kò sí bí ó ṣe lè wù kó rí o ọmọ mùsùlùmí kò lè ya dáadáa ṣùgbọ́n tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá ti rìn débi tí wọ́n ti ń fi odó òbúlẹ̀ jẹun nílùú Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́ láti rí mùsùlùmí tó ya dáadáa o ṣéwù ní pápá àfọ Ọlọ́run ni Súfì onítẹ̀sùbáà sí ni pẹ̀lú báwo ni àlùfáà Mùtíwùláì Àdówí ṣe di dáadáa àwúrú yalẹ̀ yagi oko ṣáà ọkùnrin ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ sọ pé kìnnìkan ṣe olóòlè mú òun gé kúrò ṣe owó ńlá ni aya ni dúkìá ni tàbí kíni ọ̀hún gan ọ̀rọ̀ rẹ̀ o láti ẹnu mùsùlùmí tó ya dáadáa sílùú Ṣakí. ìyẹn mọ́ ń bá àwọn èèyàn lóríṣiríṣi pàdé báyìí kì í ṣe pé kírísítẹ́nì nìkan ló mọ́ ní dáadáa lórí àwọn àfa wà tó jẹ́ àwọn àfa ńláńlá lára bẹ́ẹ̀ àwọn bàbá wa Sufi Bilal ní Mali lọ́hùn lórílẹ̀ Mali ní Mali Sheikh Sufi Konate l'Abidjan baba Sheikh Adam ní Mali baba Sheikh Amawullah ní Mali bẹ́ẹ̀ lọ baba Sheikh Jallo baba Sheikh Sufi Bilal Sufi Aru wọn bẹ̀bẹ̀ ní tó ẹgbẹ́ tí ẹ bá rí wọn dáadáa ni wọ́n bí mo ṣe rí náà làwọn náà rí. bàbá ṣé bọ́n ṣe bí ilé lẹ́yìn ni àbí ńgbà tó yá ni ó dàgbà rí bẹ́ẹ̀. wọn ò bí mi báyìí. ìbádà náà ni ó mú eléyìí wá. abẹ́ ṣe dírẹ́dì ni. lọ́dà bá àbí dírẹ́dì ni. ṣe dírẹ́dì mi ò mọ nǹkan tó fi ṣe dírẹ́dì. ìbádà ẹ ṣàlàyé fún wa. ìbádì faragbólẹ̀ àbí. pé kéèyàn mọ sí lọ́hùn kéèyàn mọ sí àdúrà kéèyàn mọ níbẹ̀ lọ́hùn kéèyàn wá ní ẹ̀mí gbá látijọ́ tí mo ti ń ṣe kí ni yóò mi tí ẹ̀ ní gbé ohun yìí mo fílẹ̀ fọ́lọ́hùn. Allahu Akbar. ó tọ́jú mélòó báyìí tó ti wà báyìí tí ẹ ti gẹrun láàsì. ó ti tó bá bí 7 years. ẹ ti gẹrun láàsì. ló wá rí báyìí ló padà rí báyìí nígbà tó wá rí báyìí kí làwọn òbí ń sọ ọmọ yìí àbí wọn dáadáa rèé. kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ pé ìwà lèyẹn máa ń wò lára èèyàn kì í ṣe pé èèyàn máa ń wo dídá àmọ́ arí ẹni tó ń ṣe ohun mọ́lẹ̀ tó jẹ́ pé ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà burúkú ni tó ń pààyàn tó ń mutí tó ń mugbó tó ń ṣe ogbẹ́ so tí ẹ bá wà ń sin kankan tí wọn bá ti rí pé ó tako ọmọlúàbí ara èèyàn èmi ò rí ohun tó burú jù mẹ́. ṣùgbọ́n kí irun tó lè di dàda báyìí àbí ẹ ti ní ó ti wà láti ìpìlẹ̀ bóyá tó gbé bí ajẹ́ mùsùlùmí tó ń fa. ẹ̀kọ́ bí mi ní dàda. àbí dàda wà nù ràn yín. dàda ò sí nù ràn. ọmọdé òní iná. ọmọ Ṣakí. lágbo ilé bó Ṣakí. ilé baba Sheikh Abdulaziz sí àdó. ẹ bá dé àwùjọ àwọn mùsùlùmí kí ni ìrírí yín ojú ọ̀nà máa fi ń wò yín. èmi ò mọ ojú kan tí yẹn fi ń wò mí o èmi lè mí ríra mi ò mọ pé nìkan tí ń wò mí. àyìn máa sọ pé àfa dàda. àbí tẹ wọ́n jẹ́ tiẹ̀ tí wọ́n mọ́ṣáláṣí ni ẹ bẹ́ kírun kí wọ́n lè jáde bẹ́ẹ̀ lọ sílùú Èkó abẹ́ lọ́ba dàn. kí wọ́n lé lé mi jáde ní mọ́ṣáláṣí nígbà pé ojú ni wọ́n wò ojú lèyàn máa ń wò kéèyàn tó lé yẹn jáde níbi kan àwọn ò lè lé mi jáde. ìrírí wo ló wá tó ká màmá tó dàbí wọ̀ sí pé ẹ nínú dáadáa ni. ìgbà tí kìí ṣe mi nìkan ni mo wà ní Ṣakí àpọ̀ bẹ́ẹ̀ but ẹni tí ó bá kọ́kọ́ rí yẹn the first time tó bá kọ́kọ́ rí yẹn yóò máa wò pé bákanbákan pé why tó fi lè rí báyìí but tó bá tún rírú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ wò pé èèyàn pọ̀ nù ayé sá. gbòǹyẹ ní nìkan. èèyàn pọ̀ láyé gan tó pọ̀ but kẹ́ tí èèyàn bá rí ọjọ́ yẹn lójú náà ni. ó jọ àwọn lójú náà ni. bó ṣe rí. bàbá tábà ní ká wo kíyàrá ní àwọn tẹ̀lé dárúkọ fún wa Mali Burkina Faso nǹkan kó lè bọ̀ à ǹjẹ́ tiẹ̀ rí Yorùbá ẹgbẹ́ yín táwọn náà rí báyìí. tó pọ̀ tí mo lè kà ní Ṣakí gan. tó yẹ mùsùlùmí sì gẹ́ dáadáa. bẹ́ẹ̀ni tó pọ̀ ní Ṣakí tó pọ̀. bó ṣe wá rí yìí ǹjẹ́ ó tiẹ̀ ní sìjábà kan tó mú kún ìjẹ́ Súfì àbí ìjẹ́ mùsùlùmí. tó pọ̀
pọ̀. ẹ jáwọ́. bí mo ṣe wà yìí nísìnyí àwọn kankan bẹ tó yẹ pé àwọn ẹ̀bùn kan bẹ tọ́lọ́run fún mi tó yẹ pé mi náà ni mo mọ̀ fúnra ara mi tó pé bí mi ṣe wà yìí nísìnyí mo mọ bí mo ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì mọ bí mo tún ṣe wà nísìnyí báyìí ọkàn mi balẹ̀ mi ò bá yẹn jà mi ò ro aburú sí yàn mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan láyé yìí Ọlọ́run ló máa ń ṣe fún yàn nǹkan tí yẹn bá ń fẹ́ wá tí Ọlọ́run ọba ti fún yẹn kò sọ́gbọ́n kan tí yẹn lè fi rí lẹ́yìn pé Ọlọ́run nìkan. Súfì ni àfáàní èèyàn kò sí kéèyàn wà láyé kó bá yẹ kó bí ọmọ nìkan tó bí ó ní ìsìyà ọ̀kẹ́ pé tó bá tọrọ fún yàn pé bóyá ọmọ náà nìyẹn wá ní o àbí kíní kan ni àbí nǹkan kan ni ìwọ lẹ́yìn ní jẹ́ pé ẹ ti gbà lọ́wọ́ pé ó sì mọ̀ ní bẹ́ẹ̀. àwọn ní ìfaragbolẹ̀ ló fa irun tó rí báyìí. kọ́kọ́ yẹn pẹ́ tẹ́ ní. alhamdulillah mo máa ń ṣàdúrà fún yẹn tọ́lọ́run ṣe máa ń gba owó wa Ọlọ́run ló ní ìsìjábà lọ́dọ̀ tó sì ń gbà dáadáa. Ọlọ́run ló ní gbígbàdúrà lọ́dọ̀ àmọ́ lópin ìgbà tó yẹ pé ọba ti mú nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run kò sí nǹkan tó fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ní ṣe fún yẹn tí ẹ bá ti lè tí ẹ lè ṣe sùúrù pẹ̀lú rẹ̀ tó pé ẹlòmíì máa ń ṣàdúrà yọmọ kanjú yọmọ wá ìsìjábà ọdún kan káàkiri ìsìjábà ọdún méjì ni ọmọ wá káàkiri Ọlọ́run yẹn tètè dé sùúrù ló fi tì torí pé tí ẹ bá ń wá ìsìjábà ọdún méjì káàkiri ọdún kan ìkẹyìn ò ní pẹ́ tán ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n ń lùlù fún tí ń lù yẹn wá ń bíyàn nínú èyàn lè sáré fún tọ̀hún lówó pé kó sàmọ́ lọ. àmọ́ ẹni tí bá ń pọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ń gbádùn ẹ̀ Ọlọ́run ò ní tètè fún ní nǹkan yẹn òun jẹ́ ń gbádùn ọ̀rọ̀ rẹ̀ yẹn tó ń sọ yẹn Ọlọ́run ní tètè ju nǹkan yẹn lẹ̀ látara pé téèyàn bá ń ṣàdúrà ìyẹn bọ̀lọ̀ mọ́ fi sùúrù kéèyàn mọ́ fi tì kéèyàn ó lè jẹ́ pẹ́. ìyá àti àríkọ̀ náà ọmọ ikú tó yàrá báyìí. ọmọ mi wọ́n sì kéré wọ́n lọ sílé kéwù. tó orúkọ yín lẹ́kọ̀ọ́ sí. àfà ẹ bá rí owó tó tówó 150 million ẹgẹ dànù ẹgẹ náà. ẹgẹ. mi ò lè gé. kí ló dé owó mà ní. owó ọ̀tàn àdúrà tá à ń ṣe náà tó lé owó náà ni. owó ọ̀tàn mi ò lè gé. ìkànnì ohun tó lè mú mi gé ohun yìí ni pé tí n bá lọ Mẹ́kà. ok Mẹ́kà nìkan ló jẹ́ kẹ́ gé. tí mo lọ Mẹ́kà mo lè gé tí báyìí tún gé mo tún ti bọ́lọ́run mi dún padà ní. so hajj ẹ sí lọ hajj báyìí ọ̀tẹ́ bá lọ hajj ẹ gbọ́dọ̀ mú kó ń bẹ́ àbí tẹ́ bá já mú kó ń bẹ́ ẹ yẹ́ lára mọ́nu. tó bá tún hu ọdún tó bá tún padà wá so hajj nìkan kì í ṣe pé bí owó tẹ́lẹ̀ kẹ́lẹ́ àwọn 50 million owó kí ló fẹ́ fún mi ṣé olówó fẹ́ fún mi lọ́lọ́run ni. tó bá jẹ́ á gé ìsìyàwó àti tí wọ́n ṣe látara kí ni nǹkan. ẹ mọ̀ gbé kì í ṣe pé ẹ mọ̀ ègbè sí rí pé irun yìí gangan ní ìsìjábà ó ti ẹ mọ̀ sọ̀dẹ̀ bọ́ mọ́ mi ní orí ẹ understand kì í ṣe pé òun gangan ní ìsìjábà ìbáàdà ni. ìbáàdà ló padà dì í. mo fi sin lọ́hùn wọ́n yàtọ̀ fún ìsìjábà. kéèyàn sọ̀rọ̀ lè báyìí kò takò sílámù. káwọn bí kàlámù kankan lórí. tí o bá ti lọ ṣe dírẹ́dì pípé bóyá òun náà ń kún òun náà ń ṣe gbogbo ẹ̀bọ tí ó sì dọ̀tí tó ń fọ̀. bọ́ọ̀lù yá má lè jẹ́lẹ̀. àwọn tí bá ti wẹ̀ mí máa ń wọ́n jẹ́ nìkan tó máa ń mọ́ anytime. ẹ bá yọ fìlà bá lè fẹ́ rí. kò sí bá kẹ́kẹ́ sí ilé ẹ yọ fìlà ní. abẹ́ yọ ẹja rí. ẹ yọ fìlà. àmì ò lè yọ. orúkọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sà. afáàmùtò ìlàyàlẹ́dọ́rì. ẹ̀sọ́ nọ́mbà yín fáwọn èèyàn torí àwọn èèyàn lè fẹ́ pè yín wọ́n lè fẹ́ kẹ́ ṣàdúrà fáwọn. 0705292 3077. ẹ fọwọ́ rẹ̀ pé ní kí wọ́n lè kọ́lẹ̀. 0705292 3077. barka nabi Muhammad albarka nabi Muhammad bismillahir rahmanir rahim ya man karahi da wakil barahi lallahu himal mashahib ya man karashi maki mawrushi maki ya masasu maki musahatu kamu baram ati man la ilaha illallah allahumma narqaw wala qalib allah illa min nuran subhanaka man qalabatu nurul nur azim ya hawla lallahu sasali yasal fastati sati aw tatatalu aqwajib la ilaha illallah naraitu fast naraitu tubu tawabtu subuhu qudus rabbil malaikati وروح الله العرش استوى ولا مالك او تواها لا دفي المقداها ولا مانع لما وطاها يفعل في ملكه ما يشاء ويحكم خلقه ما يريد ولا حول ولا قوه الا بالله العلي العظيم
أجيب يا بكس ياهد يا بكس ياهد يا بكس ياهد وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وتباعه وسلم تسليما هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.